بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير ولد عدنان سيدنا محمد الذي ساد الأنام وهدم الأصنام ووصل الأرحام وكشف الظلام ونفى الأوهام وأبقى الإسلام وأجل الأقوام وعلى آله الطيبين وأصحابه الطاهرين والتابع التابعين والأئمة الأربعة المجاهدين والعلماء العاملين ومقلد تلك الجماعة إلى يوم الدين. ní orúkọ Ọlọ́run ọba tó lè gbé ní ànábì bìnrin ànábì yìí tẹ̀sí mú sọ̀rọ̀ ha wọ́n sì kẹsẹ̀ jẹ̀pẹ́ni tó lóore jù nínú ọmọ àdúnáà òun náà ànábì Muhammad sallallahu alaihi wasallam. Olúwa gbogbo òròyìn tó dáa táwọn èèyàn fi ròyìn ànábì wa Muhammad báwa fi sì kẹsẹ̀ jẹ̀ fún ànábì wa Muhammad lóbi wọn yé àwọn tí wọ́n máa ń sàṣàlá fún ànábì wa Muhammad báwa sì kẹfà ànábì wa Muhammad lóbi wọn yé àwọn tí ò tiẹ̀ rántí sàṣàlá fún ànábì wa Muhammad ìkànnì máa jẹ́ kó dúró kó dọ́dọ̀ àwọn ará ilé ẹ̀ kó dọ́dọ̀ àwọn àṣàhàb kó wá dọ́dọ̀ gbogbo àwọn àfa àtàwọn náà rìn lórí igbó àti ànábì láàrẹ̀ tó nígbà tá a wí èyí ò ta mo kí gbogbo ìjókòó bí a bá kọ́ wọlé olóyìnbé là á kọ́ kí àlejò tó bùkèlè tó bú abọ́ onílé kó tó ń rè ó ti ta àníbà wa ṣe ọlọ́yin àfún wa níbà. damallahu hayat al-khalifa. al-ustaz al-sheikh Abdulhakeem Alaboto. damallahu hayat. mo gbé kíkì mi látọ̀dọ̀ yín mo fi kíkì tí mo fi kí gbogbo ọkùnrin àti obìnrin tó wáyà. Probably, wọ́n láwọn ìyá wa Nuru Hakeem wọ́n wà kálẹ̀ mo kí àwọn náà. Mo kí ìyá wa tọ́jú sí pé nígbà táwọn wà ní Markaz kí ọlọ́wọ́ bá aláàánú tó kọ́ bá kẹ́ àfọ àwọn Murtada Alaboto. Níjọ́ tí wọ́n bímọ tí ìyá wa bímọ ìyá wa tí ó ṣe àfọ àwọn kalẹ̀ tó bí àfọ àwọn àyè. Àfọ àwọn àyè gbóná jọ́nà wọn pàdé wọn lẹ́nu géètì wọ́n níyàwó mi bí wọ́n sọ̀ láyọ̀. Níjọ́ náà lọ́wọ́ kíkéré ọdún erí kò jẹ́ kó yé mi pé ẹkú ewu mo lè wo láwọn ọ̀sẹ̀ lẹ́yìn ọkàn bímọ náà ni wọ́n láì sẹ́wọ̀n gẹ́gẹ́ bí ọmọ èké tí ó sì kan rí mo kí sáà pàdé sọ́sọ́ náà alhamdulilayi o ẹkú ewu o ìyàwó mi sọ̀ láyọ̀ ẹgbẹ́ bí ìtọ́wá gbogbo fún wa lórí náà ni wọ́n sọ̀ láyọ̀ àṣé ewu bẹ́ẹ̀ lọ́dún tí wọ́n wà ní Saudi Arabia tí kò sẹ́ni kankan tí ò sí ìyá tí ò sí bàbá ìyàwó mi wá lóyún yẹ́wà bímọ ọmọ tí wá tayọ oṣù mọ́kànlá ọmọ wa ẹbí ọmọ ò lè tí ìwálẹ̀ wọ́n wá tí wọ́n sọ pé ní aṣẹ́wó tí lẹ́gbẹ́ aṣáájú gbogbo àlàtọ́wọ́ máa pọ̀ máa dá mo kí yàrá náà púpọ̀ mo kí púpọ̀ pé ẹ kú eríire. Alhamdulillah. Oríire yóò ní ìbànújẹ́. Àmín. Mo fi tí kí gbogbo obìnrin tó wà ní àyè pátápátá. Mo wá gbé kíkì mi lọ sọ́dọ̀ àpò àwa ọmọ àdìjẹ́nà láti lò. Mo kí yín púpọ̀ ẹkú gbogbo ìgbà. Ẹ̀yin èyí wà ń bí kan láyé yìí àti tí ń bá ń dùn. Ẹ̀ẹ̀ni wà ń bí kan láyé yìí àti kẹ́ ẹ̀ fìdùnnú síbẹ̀. Gbogbo ẹ̀dá tí ń bá ń ṣerú èyí hùn. Kò sí inna Allaha la yudi'u ajral muhsinin. Ẹ̀sán ọlọ́run ní aláre. Ẹ máa wò ẹ wo ẹ̀yìn àpá àwọn Alábòtó mi ti rí. Ní máa ké púpọ̀. Kìí ṣe pé
téèyàn bá ń wá òde tí wọ́n ń dá bíyá ẹ̀rù mi máa ń rò pé bóyá torí èyí ò ní wọ́n kẹ́wù mi pé gbogbo ń tàfà máa ṣe kí sáà máa wá. nígbà tá a bá wá sọ fún mi pé ẹ̀rákùn á máa retí ní olórí ogun lọ́gbọ̀dọ̀ sọ pé wá wáyà ni nígbà tí mo dúró sọ lé mo lọ alukọ nítorí èmi sáà mi ò jẹun kí n tó lọ alukọ yẹn mo wá wò pé ẹ̀wà ni tẹ̀pẹ́tẹ́ bí bá ti ń pààyàn púpọ̀ kí ó rí ọmọ akọ àìká sáfì kankan sínú ìwájú nígbà tí wọ́n ń bu ẹ̀wà wọ́n kù tẹ́ fún mi ní mo bá bu gbé mi náà abajẹ ta ìságbọ̀rọ̀ jẹ oúnjẹ tá kí n dìde wọn á mú mi sí mo fẹ̀yìntì òdúró wa ní kí ni programu tẹ níjọ́ Sunday mo ní tata amúríkì èmi ò ní programu kankan ẹ̀yin náà programu wa mo sì ní programu tí èsè 20 bẹ́ẹ̀ mo ní kò sí programu kankan tí mo ní gbogbo bí wọ́n bẹ́ẹ̀ náà mi ṣe é bu ní àbíbò wọn mo fẹ́ kọ́ lọ síbi kíní àpò alábòkú mo ló ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé inú èmi náà dùn láti wá ayò bàbá wa alábòkú wọ́n á fi kíkí náà mo tó kí ẹ̀yin náà ẹgbẹ́ wọn lọ́kọ́ lẹ́ẹ̀kan àbọ̀bọ̀ wa ní sàkámà olúwa ó kí ọlọ́kọ̀ àwọlá gbogbo àwọn ọmọ tí ó jáde lórí tí wọ́n dúró yìí kọ́ba kí àbá àtìrámà ní sàkámà gbogbo èèyàn mọ̀ wọ́n àtàkùn tí wọ́n sàkámà náà wò àmọ́ kọ́ kí àbá àtìrámà ní sàkámà òun làwọn wò pé ṣé èèyàn lè máa sọ lárúbáwá tí ò ní dànù dúró níjọ́ bàbá kì í ṣèyàwó wọ́n wá pè wá wọ́n wá fún ní mòdù bí afọ alákòtò ìjẹ́ bá gbé makirifóònù pẹ̀ fún mòdù ẹ sáàjọ àṣetà ní ìwọ́n lọ́jọ́ kò wọ́n bá ní afọ àbákíní rán àwọn ẹlòmíì kọ́ sọ̀rọ̀ nígbà tí a gbé makirifóònù fún olo 2 hours. tó bá sọ̀rọ̀ lọ́tà afọ àwọn bá sọ̀rọ̀ wọ́n wá ní sùúrà rẹ̀ yóò tó fọ́ bòdù báyìí nítorí dáalẹ̀ lọ. àwọn adélé mo wá ń sọ dọ́là mo ní ọlọ́run bí àbá yìí ti rí ọlọ́run ó wù mí kí n rí báyìí ọlọ́mọsá kí afọ Abdulrahman àwọn atráì láti jọ wọn àṣà mẹ́kẹ̀ tùlú wọn wà fún àtẹ̀gbọ́ àti àpá àwọn alákòótó náà. bisimilahi rahman rahim kul huwa allahu ahadu allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. àpá àwọn alákòótó òkè ẹ̀yìn náà púpọ̀. adama allahu hayatahu. ẹkú fẹ́ babalágé gbé mọ́ wa láàyè ẹkú fẹ́ sheikh adam ẹkú fẹ́ àwọn amọ̀tádà mọ́ wa láà mo fi tí ń kí gbogbo àpá àti àbáwá àbàmú náà mo kí ẹ̀yin náà púpọ̀ mo kí gbogbo ayé àtẹ̀bírísì mo kí gbogbo àwọn ọmọ àgbélé náà pátápátá mo tún wá gbé kíkì mi lọ́dọ̀ àbáwá ní gama Dr. Lukman ọ̀rẹ́ mi dáadáa wọ́n fẹ́ràn mi púpọ̀ mo kí ní púpọ̀ mo kí àbáwá náà tá a jẹ́ lọ́wọ́ rẹ́gázì àbáwá àgbọ̀kọ́ ti kú. wà á ní sálẹ̀ àkànní. ẹ ti kọ̀ kó oorun ní wàá kẹ́ ìkúra mo kí ní púpọ̀ gbogbo omi dáadáa náà mi ti máa ń lẹ́yìn náà lọ́tà bá ti bá ṣàkà máa ń ṣe wòlímà wà láyà fún àmì ọ̀tẹ̀lẹ̀ káàkiri àfọwà yìí àbí mo sì wí ní ṣẹ̀tẹ̀ wá lórí márùn nígbà fún àmì ìlú ṣètìrà ẹ̀yìn gan lẹ́nìtọ̀ okùn kẹ̀kẹ́ báyìí náà máa tẹ̀ ẹ̀tọ̀ olóòtìrà lónìí mo kí yín o gbogbo owó ìtẹ̀ ń ṣe yìí nínú àwọn aláyọ̀ ní wájú mo kí gbogbo àfọ àti ẹwà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa lówó àkíkò náà kọ́ mo kí ẹ̀yin náà àgbáríkà bàbá wa lówó àkíkò náà kó fi ràn wá ọ̀rọ̀ ayé ẹ̀jẹ̀ bí ọ̀rọ̀ ìsọ́sùn wa Yusuf ìsọ́sùn wa Yusuf ọlọ́pọ̀ bá kẹ́ wọn mo kí àfọ àwọn tó dúró náà mo kí gbogbo òjòkó pé àmì ìdíwá ẹ̀rọ adúgbò bá inú mi ò ní dùn tó bá ẹ̀jẹ̀ mi náà jókòó náà kọ́lá àfọ àmì ojú tì mí méje ń wo àfọ ẹ̀lágùn ẹ̀wá jókòó tó lọ́lọ́ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ ò ní pọ̀ kẹ́límà mùdírù náà ò ní pọ̀ mo fẹ́ pọ̀ tó nígbà tá a bá àlùsọ́ọ̀sì Adam tí wọ́n pè ní pé ó ti yá àti bẹ̀rẹ̀ ètò mo fẹ́ ṣe tẹ́lẹ̀ ìwọ̀n alẹ́ rí ṣe tó bẹ̀ mà mo ní ẹnu iye àwọn tí kìíní ìgbà ká ẹ sábà ń pè fún wa nínú ẹni sọ̀rọ̀ nínú ìsìlámù fi Nàìjíríà tó bá tóbi fáníà àti tó bá tóbi wúrà ibẹ̀ lọ̀rọ̀ yóò àmọ́ gbogbo tuntun tí wọ́n tẹ̀lé ṣe kó sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ omi góòlù tẹ̀lé ẹ̀wọ̀n tí a yìí ṣe àwọn èèyàn náà jí tí a ṣe Ádámù tẹ̀ èyí kò fẹ́ mú lẹ́ẹ̀kan àwọn kan tí wọ́n lọ jí tí a ṣe Ádámù tẹ̀ ẹ̀rọ tó wà ń bẹ́ wọ́n sọ fún mòdìrú níwọ̀n àgbà nǹkan tí a ṣe Ádámù mo sì há ọ̀pọ̀lọpọ̀ sọ̀pọ̀ há ti mẹ́ Islam fi Nàìjíríà yìí èmi pẹ̀lú Pọfẹ́sọ̀ Aminu Al-Gambari apari ẹlẹ́ẹ̀mejìlá
látòkè délẹ̀ láti bẹ̀rẹ̀ délẹ̀ mo á ma gbogbo bẹ́ẹ̀ bá yọ kẹ́lí màkà kú mẹ́ mo á sọ fún bàbá mùdúrù Markaz gbogbo àwọn ẹ̀rọ tó wà ń bẹ́ẹ̀ tí mo yọ fún bàbá ní kí n lọ yọ wá sí èyí tó jó ìdínà ẹlẹ́yẹ sóò ìdínà wọ́n lọ jí tẹ̀ wọ́n wá tún gbé àwọn nǹkan mi kẹ́lí màtí òtún sí mẹ́ wọ́n tún fi wọ́ àmọ́ ibi tó wà dé lónìí máa kù tí bá kọ́ ra wàdà hófìdọ̀ fara. bóò ní ṣé kà á dáhùn ṣe náà. Mẹ́ta náà ni. Tọ́ Bẹ́ẹ̀ ni ṣe. bóò ní ṣé kà á dáhùn ṣe kẹ́kọ̀ọ́. bóò ní ṣé kà á dáhùn ṣe kẹ́kọ̀ọ́. gbogbo ọmọ Markaz pátá àtẹ̀ńdẹ́fẹ́ jáde. Wọ́n ní ẹ máa gbọ́ gbogbo yín. Ẹ gbọ́dọ̀ mẹ́sẹ̀jì nìyẹn. Sheikh Adam Abdulbaki bin Abibillah bin Abdullah bí bàbá ṣe wá àwọn bàbá tó bí wọn nù bàbá wa kẹ́kọ̀ọ́ Al-Qur'ani lọ́dọ̀ bàbá wọn ẹ wá gbé sẹ́rí wọ́n sì kọ́ sẹ́rí kò ní bọ̀. bàbá kẹ́kọ̀ọ́ Al-Qur'ani lọ́dọ̀ bàbá tó bí wọn wọ́n sì bẹ̀rẹ̀ ìlì wọ́n wá lọ pé wọ́n rán wọn lọ sọ́dọ̀ àfẹ́sì tọ́jú ọmọ àpá àwọn bàbá wa bẹ̀rẹ̀ kéwú bẹ́ẹ̀. Bàbá wa parí kéwú tọ́lọ́dọ̀ àfẹ́sì bàbá ni mo fẹ́ lọ sí Èkó mo fẹ́ lọ Èkó àfẹ́sì ìsọ́sàlám ẹ̀rọ àti mo fẹ́ kẹ́ gbọ́dọ̀ ìtòrí ẹ̀sìn Markaz jọ tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ èyí tí a kọ́ lẹ́nu tí a yọ ọ̀tọ̀ wọ̀wáyé àfẹ́sì wọn wá nù ọgbà Markaz wọn wá kọjú sí gàrà tí mo dírù ibi tí mo dírù kọ́ lónìí wọn wà lè lẹ́ńdọ́ náà àbá àwọn ẹ̀sìn wọn kọjú síbẹ̀ abẹ́sì ó wá nígbà tí ajé adámọ̀ wa dágbére fún mi kó òun lè kó mo nígbà tí wọ́n bọ̀ sọ́wọ́ lọ́wọ́ wọ́n lọ kéwú kiri wọ́n mọ́rú àbúrò mi ń bẹ́ ń bẹ́ nítorí ọ̀bá màmá lọ bí lẹ́nu abẹ́sì mo ti kọ́ báyìí. Rahimahullah. Rahmatullahi ala sadiqi. Àmín. Wàlá Sọ̀rọ̀ ala al-kadhibi. ó lọ gbọ́dọ̀ kéwú káàkiri máa lọ béèrè bàbá ni mo wá dọ́dọ̀ àfa ọwọ́rú àgbàjì àfa ẹ̀sìn ọkọ mi ní mátìrì náà àti omiya àmọ́ ntọ́kọ̀ wa mo ṣe wà mú tíra náà ni yorùbá ṣèdù amúra ṣèdù nìkan náà ni mo wá dọ́dọ̀ àfa umaru ọwọ́ ní ádámù náà jálásá alárùkùsí abdulrasaki náà jálásá alárùkùsí eléyìí náà ó lé wọn náà lè lò báyìí tẹ̀sí bí kùtù wa mo ṣe jọ máa kéwu ó kú òní kí n máa lọ béèrè tí ọba yìí mi lọ́dọ̀ rẹ̀ sákọ̀ ní àlùkọ́lọ́rù sàrí kádàrẹ́ rire ọwọ́ àti mi lọ sọ́dọ̀ Àdàmú náà máa jí nígbà tí n gbé mọ́sálásí ní kádàrà lóyìnbó mo wá rìn lọ bá pàdé àbá Àdàmú náà máa jí àbá bẹ̀rẹ̀ sí sọ lágbáwá onígbìyànjú wo ló ti ṣe yìí n bá gbọ́ orin tẹ́mi àtàfà mi wọ́n rú kọ́ta fi ṣe báàlù fún àfa àwọn àfa Umaru Àgbàdì nígbà tó darí máa táfà Saki darí máka orin náà gbé Sheikh Sakiyu Gáàbá ìlànà Madina ti múnà wàrà àbádà wọn náà máa jí wá ní sẹ́dáwá náà lẹ́sìn sọ yìí àbẹ́dẹ̀ ìlú mi eléyìí bí báàrù lélẹ́yìn àwọn àjọmọ̀ akéwú ẹ̀ òun lọ́wọ́ àpàtàhà gbogbo nǹkan mọ̀ bọ́ọ̀lù akéwú lọ́dọ̀ ẹ̀ nìkan ká má wọ́n jẹ́ pé àfẹ́sì àfa Umaru Àgbàdì bàbá wọn àfẹ́sì àfa Umaru Àgbàdì Ádámù Nàmájì bí màá bàbá ṣe nínú ẹ̀túntún tí màá bàbá ní àfẹ́sì òun kéwú nígbà tó parí kéwú lọ́dọ̀ àfẹ́sì àgbà ó kéwú lọ́dọ̀ àfa Aminu Sarumi Muhammadu Amin bin Abdulkadir Sarumi àfa Aminu Sarumi kéwú lọ́dọ̀ àfa Abusari ní agbọ́n nílé olóyin ní Tẹ̀lẹ́pà àfa Abusari Tẹ̀lẹ́pà òun kéwú lọ́dọ̀ ọmọ àkókóró òun kéwú lọ́dọ̀ bàbá Yàmà wọ́n tún jọ wá padà di sẹ̀rífù lọ́dọ̀ àfa àbíbọ́ rẹ̀ bàbá bá tó Markaz kò sí lọ́nà àfa Umaru Àgbàdì òun náà kéwú lọ́dọ̀ Aminu Sarumi ó kéwú lọ́dọ̀ Alhaji Ahmadu Saki awẹ́lẹ́ ń jẹ́ orin rẹ̀ ń bẹ̀rẹ̀ àti àbákọ́ bí ọ̀rọ̀ Markaz kò ṣe é dà lẹ́yìn ìrìn wọn kéwú lọ́dọ̀ Àdàmú Nàmájì náà lọ́wọ́ fún ọ́n ṣàádà sẹ́yìn tó ń kéwú jọ́nà ni kò sí ṣàádà kankan Àdàmú Nàmájì wá fún ọ́n ṣàádà
ṣáàdà tó fún wa òun náà ní tàkìrísù tó ṣe síbi tẹ̀sílẹ̀ fúlùmí ìdání tí bẹ̀rẹ̀ rẹ̀ ń jẹ́ tó ní àkúrú wallahu yasma'u wa antum tasma'un inni lamma waqaftu ala hadha ash-sharh al-ajib wal-fatih al-qarib as-sabir min sanidi al-adib az-zaki al-harib صرحت لا يستغني عنه العالم اللبيب فأهرى المتعلم العبيد لأنه قد قاتل الرجال وهزم جيوشه وكأن بالحاسب المعاند الذي قد عارض عنه بسوء أبيه وعصيان ربه نعم وإن المعاصرة حرمان والمعاصرة عدوان وإن لكم ناصر أمين وامسكوا بحبل المتين واستندوا إلى ركن المكين كثر الله في المسلمين من أمثاله وأدام الله أيام آدم لتنوير بلاده وإرشاد بلاده وإن الله رب من خاب من قصده ولا يئس من رجاه وكتبه الفقيه آدم نماجي الكنوي سنة 1946 ميلادية. حياكم الله. lọ́wọ́ 1946 làbá àwọn akọ̀ fún wa ìmọ̀ bàbá wa lọ́mọdé kẹ́kẹ́ bàbá sọ ìfúsùn kẹsìrì àwọn tí wọ́n lọ ilẹ̀ lábáni wọ́n bá fẹ́ di kọrin orin mẹ́lòó wọn lẹ́yìn ọ̀hà kó tó dẹ̀rẹ̀ akọrin òní ọ̀kọ̀ọ̀kan yí akọ bóòlù àti ní àgbà wọn ní àkùrà ni tó ọba ha ọ̀rọ̀ ò lè mọ̀rọ̀ sọ tó ọba fẹ́ mọ̀rọ̀ sọ ọ̀hà òwe ọ̀hà ọ̀rọ̀ ẹni tó bá mọ̀rọ̀ sọ ló fi mọ̀rọ̀ sọ torí náà nǹkan àfa àwọn náà là á ha àfa àtọ́ba jẹ́ ẹni ọlọ́run bá a rọrin nínú àkínú ní sìn áhà tọ́rẹ́ ni ọlọ́run ni bá a rí ti Ibrahima yẹn sìn áhà tọ́rẹ́ ni ọlọ́run ni gbogbo wọn la há orin wọn tá a sì má àmọ́ sì kò gbà wá torí náà ẹ̀yin ọmọ tẹ́ ń dá àbùkẹ́ máa ń bẹ̀rẹ̀ pé tààrà àfa yín Sheikh Ádámù ni o ọ̀dọ̀ àfẹ́sì sọ́ọ́lì ló ti kéwú ó kéré bá wọn wọ́n àgbàdì ọ̀parí kéwú sọ́dọ̀ Ádámù Nàmájí Àlìkánúwì Ádámù Nàmájí Àlìkánúwì yìí la fi ní ẹ máa ṣe súfì o èmi ọ̀tá kó súfì eré rẹ̀ pọ̀ ń bẹ̀. ẹ wo gbogbo Nàìjíríà kọ́rọ̀ mágùn gbogbo àwọn àfáàtà nílò nílé kan wọ́n jẹ́ mùtàsọ́gbì ẹ wo Sheikh Muhammad Kamali Dini Adabi ọ̀dọ̀ àfáàtà àbúrò àdábì tó ti kéwú wọ́n sùfì yóò jẹ́lí Sheikh Adam ọ̀dọ̀ sùfì yóò jẹ́lí babalágbàjì ọ̀dọ̀ sùfì yóò jẹ́lí talọ́tọ̀ àmẹ́tẹ̀ẹ̀ta kan. bẹ́ẹ̀ yẹn bá sì ṣe sùfì bó ti jẹ́ ká ṣe bó o fẹ́ kọrin ká sì wọ́n máa sí fún wọn ni wọ́n máa sí ni kì í ṣe sùfì tó ṣe sọ̀rọ̀ àti ìbájú tó tó lọ mú tí o kìí ṣe tó máa fi òbí ṣe abíyá o tó bá ṣe é báwọn bàbá yẹn ti ṣe é àbá Àdàmú Nàmájí bó o lọ ṣe rí Sheikh Ádámù ọ̀nà bàbá ń ṣe ẹ máa ṣe kíkí máa bàbá yí sẹ́kùn àṣẹ ń wọ ọba lọ kankan àbó òpè kíní ọ̀fẹ́ ní kankan àṣẹ ń wọ ọba ní lábẹ́ wọn lábẹ́kúta bàbá bá gbé kíní ẹ̀fún ó wá jẹ kíní náà gbádùn rẹ̀ ó ní yà áàdà alákẹ́mà bínú ó ní àdìyẹ́wò kọ̀ dámtúkà bàbá lọ́gbọ́dì ọdún ló tó yé mi ogójì ọdún ló tó yé mi ẹ̀wá wo tó lọ́wọ́ ṣe fún Sheikh Ádámù àkìránù bàbá wo lọ fẹ́ bá a ṣe bàbá látara ẹsẹ̀ súfì dá gbogbo àti ọ̀sẹ̀ sálábí náà nígbà tí ẹ bá ti sípà nẹ́bì ló mú wa á rí kùdìẹ̀kùdìẹ̀ mẹ́. bó ṣe Ahmadiyya ni á rí kùdìẹ̀kùdìẹ̀ mẹ́ kò sí àpò èyí tà nẹ́bì Muhammad mú wa láàbí orí mẹ́bí àsàlátù Ibrahimiyya láàbí orí mẹ́bí sàlátù Fàtí láàbí orí mẹ́bí Jawharatul Kamal kò sí láàbí kankan bẹ́ẹ̀ káṣà fi ọmọ sí fún yàrá bó o ṣe ń tajà ọmọ lówó sí ni mẹ́sẹ̀jì ni òun fún gbogbo ẹ̀yin ọmọ akéwú àpá àwa bó ti ṣe jẹ́nu tí ń lọ lọ́wọ́ níta òun náà ni pé ẹ̀rọ ọmọ ẹ̀rọ fotostáàtì ẹ̀ pẹ̀lú omi góòlù ẹ bá bẹ́ ká sẹ́ǹdì kílípù tí àbá tó fi sọ́ sí yín mo ní ìyún lẹ́yà kílípù tí àbá tó fi sọ̀rọ̀ tí wọ́n sọ̀ yìí wọ́n kọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ ni o ọwọ́ àánú ìsìlámù fún Nàìjíríà ọwọ́ àánú ìsìlámù ọ̀pàkọ̀ nídìí àìníyà àbá Ibrahimi Hamza òun ló ṣe kọ́kọ́ kíní òun gbogbo kíní ẹ̀ wà ń bẹ̀ Olúwa wọ́n sọ̀rọ̀ akẹ́sọ̀ ìtàlá Olúwa aláwọ̀ kan fún àtàwọn àbọ̀ àwọn. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Náà bàbá wa Mudirul Markaz. Damallahu hayatahu wa hafidhahu Allah. Ara ń tàn wínú. Wa jaddada Allahu sihhatahu.
ẹsẹ̀ tìláwà Kùránì ẹsẹ̀ Súfì ẹsẹ̀ àfọ̀ níbi àwọn ọmọ kásàfin ó sì ní. bóun ló ṣe jẹ́ pé 1978 ṣé kàdá mú ńlá àmọ́lẹ̀ láàrin gbogbo mọ́sálásí lẹ́yìn irun ó ní àbíbù nìkan wọ́n jẹ́rìí. mo máa ń sọ gbogbo àtọ́wọ́ pé mo hún tọ́wọ́ jẹ́ pé mo hún bàbá òwúrẹ́ èmi ni ọba tó dá mi nù tọ́wọ́ pé mo hún ni àbí mo fi kún ó lábí ìbù nìkan ni wọ́n jẹ́rìí wọ́n mà ní ti ṣe. ọjọ́ náà lè ní fi wá mú pé bàbá yìí tí èso ṣe ní ìdámọ́lá tí èso yíyan lórí àìmà tó fi sọ̀rọ̀ ọmọ ẹ̀ tiẹ̀ báyìí ajẹ́pẹ́ kí ní ìpọ̀ ní fi máa rìn síbi tí mo dúró bá wà kọ́sáàdì bẹ̀mí ń sẹ́ ní sá máa rìn síbi tó wà nígbà tó lọ́wọ́ wọn gbàdúrà ọlọ́run máa ní pé ojúlù kó wá sọ́stẹ́ẹ̀lì ní 1978 ètò tí ń bẹ́ ń wáàkì ọlọ́run kan jẹ́ ká lẹ́wọ̀n àfọwọ́ ádámù pẹ́ ọlọ́run jẹ́ kẹ́ rétò náà sí padà ètò táwọn ọ̀gbàgbé nù gbogbo síníọ̀ wọn kó ọmọ kọ̀ọ̀kan fún tí ọmọ akọ ní kéwú láwọn júnior rẹ̀ ọmọ ẹ̀yà síníọ̀ náà wà nílé sùn torí kí wọ́n kọ́ àwọn ọmọ ojoojúmọ́ ló sì kọ́ wọn ó mú nùdúdú wa àwọn wa Paul sọ́ndà mùdírù 66 ni wa mùdírù wa bẹ̀rẹ̀ sí kọ́ wa lọ́kọ́ wa ní gbogbo nǹkan ẹ wá wo mùdírù tí bàbá lóhùn nìkan wọn jẹ́ ní bó ṣe lo ayé ipò rẹ̀ first second ipò mùdírù òdùbẹ́ lọ́jọ́ tó parí 1976 ní democracy ipò mùdírù òdù first second tí wọ́n fi parí. Olúwa Allah àlékún àlàáfíà àmín àlékún ẹ̀mí gúngùn àmín bá a ṣe fún àbálágége àmín àlékún àlàáfíà àmín àlékún ẹ̀mí gúngùn àmín Olúwa bá a ṣe fún wa. àmín Babalágége ti sọ mọ́ríkàsì ní ìsìn wọ́n sọ ọ́ di farahàn fún ọ̀dẹ́kọ̀ wà árdọ̀n Hispa Panama wà Asmara wà Aina wà Ata Akira Okula Hini Mọ̀tẹ́fisọ̀n bí ismihi àtàrí. Babalágége sọ mọ́ríkàsì di farahàn fún ọ̀dẹ́kọ̀ ó kú lẹ́kọ̀ọ́ eré àkìtà ẹ̀kọ́ gidi irúgbìn gidi irúgbìn òdodo wà árdọ̀n Hispa ilẹ̀ mọ́ríkàsì ti di ọlọ́ra jami ade diplome de àwọn ọmọ ń jáde tó ọba lọ́ọ̀gbà ẹ̀yọ̀ kan lè nínú ẹ̀rú máa wùlẹ̀ dààmú ara rẹ̀ lọ́ọ́ wo àwọn mẹ́ta kan tí mọ́ríkàsì produce èèmọ̀ àgbà tí ń tì dé mọ́ríkàsì o àmọ́ mo sọ ayé àti ilé tí ìrírú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mímọ àbí Muhammadu Abibullah Akewumi mímọ àbí Adéwọ̀lú mímọ àbí Adamu Alábòtò. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kùlùhùn àkìtọ́ọ̀bù wà fòfóòlù fìlìpìkì wà ádàbí wà lóga. Èmi wá fún ọlọ́kọ̀ wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nìsín àwọn jamaatu diwanu nù àwọn jamaatu diwanu ti kú ní Egypt ni wọ́n bẹ̀rẹ̀ ní 1910 làwọn jamaatu diwanu bẹ̀rẹ̀ Abdulrahman Shukuri Ibrahim Almasini Abbas Mahmudu Akkad àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n asọ́sà jamaatu diwanu ní 1910 ní Egypt 1910 ni wọ́n lọ ọjọ́ wa lọ tán bàbá amòlú mákàsì òun náà bá tó pòdúsì àwọn jamaatu diwan àbá àwọn Akéwùmí Adéwọ̀lú Adam Alábòtò tọ́ba nílò nípa lọ́tọ́ amẹ́ríkà jásí wọn wò. báàrù ní mbò táwọn Alábòtò bá wọnú tí yóò máa wá fi kéwù dààmú ẹ̀ kéwù tàjọ kéwù àkọ́ ìkòrò yóò máa wá tu yóò máa dàálẹ̀ yóò máa dàálẹ̀ lọ. a fún wa rí bí Ọlọ́run ọ̀sán bàbá wọn lẹ́sàn-án rẹ̀ fún ibi máa tí wọ́n ṣe. bọ́lá wọn bá ṣe báyìí àmọ̀ká ṣé mo ní nàlá aláì ní wájú àwọn mùsùlùmí mo ti rí nù Ọlọ́run kọ́mọ́sà jẹ́kẹ́ mi yóò gùn. má ṣe rárá mi kúkúrú o. àdúrà tí wọ́n tọrọ sí fún yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àtẹ̀mí náà àti gbogbo wa náà bẹ́ẹ̀ yẹn bá ní màbá yìí lónìí ní tó kù tó dí àwọn àpáàkù tí èsì fọ́ wa náà ọlọ́pàá fásitì pẹ̀lú ẹ̀fọ́ gbàmúrágàdì àrísìkì irú èyí tí o ṣe fún Ibnu Durayd torí Ibnu Durayd nìkan nínú gbogbo àpá tí wọ́n ròyìn pé ní wọ́n àkọ́dí kú tí a Ibnu Durayd máa lam yaqdir al-kathiru minan nas kana min al-athriyan الذين أوتوا حظا من الجاه والشرف والمال وكان موهوبا ونهى الله صحة الحفظ والقدرة عليه وكثرة العلم وتمكن منه. ابن جريج كان òun àbá tọ́jà sí pé gbogbo ọmọ lọ́mọ
lẹ́yìn fún ọmọ gbogbo ọmọta gbogbo tí máa ń gbọ́ nǹkan orí báyìí ìyàtọ̀ sábàkà ilà ìtì máa ń ní àpọ̀ ẹ̀ṣíà ọlọ́tún wá sí àsìkò tó ń tẹ́lẹ̀ kan nírú ẹ̀ ẹ̀mí rẹ̀ wá dùn 90-something years lórí ayé olúwa àbọ̀ àwọn mọ̀tọ́dọ̀ àti àmìdì olúwa wa mi ṣe bẹ́ẹ̀ fún yín olúwa wa mi ṣe bẹ́ẹ̀ fún yín ọlọ́ àtàlẹ́ pé gbogbo ọlọ́run wà ló ní kápá lérí ẹ̀ tún ayé ṣe pẹ̀lú mà tẹ́lẹ̀ yín bá gùn tún ayé ṣe pẹ̀lú àsìkò àwọn àpàlà wa ṣe sàádà níyàní akẹ́kọ̀ọ́ àwọn ọmọ ẹ̀jẹ̀ àwọn ẹ̀kọ́ sàádà fún irú ti Saudi ò ní gbowó àgbàlùkà kan ò ní gbowó ìyá kan wọ́n kà máa pẹ́ ọ̀yá wọn kà wípé máa gbẹ kẹtù yíká nígbà tí wọ́n jẹ tí wọ́n mú ti ṣẹlẹ̀. ìmáà wọ̀ bá ní ẹ̀rọ ni màá ń wọ aláwọ̀ òsì kéwúké ẹ̀mí ní òdì òsì kéwúké jẹnẹrétọ̀ làwa sí ọbẹ̀ hà kan ariwo jẹnẹrétọ̀ ní bí orí hà AC òní sísẹ́ lọ́tọ̀ bá ń lo jẹnẹrétọ̀ ọkọ̀ wa ọ̀rọ̀ máa wọ̀ ọ̀dà òun ti mú AC wọ́n sí mú AC ọkọ̀ tó lálàáfíà ó tún bọ́ sábẹ́ AC yóò ṣe àti kéwúké ọlọ́run gbogbo àwọn àpá láti fi tí mo wà yìí ọlọ́run kó bless wa mẹ́sẹ̀jì mi fún gbogbo àpá márkàsì rọ́ọ̀lọ̀ ẹ̀yọ kan tó kù dànù bàbá Ádámù lọ sọ ọ́ ọlọ́run ó sì dùn mí tọ́lọ́run òde gbàgbé láti rí àmẹ́jì iṣẹ́ tí bàbá Ádámù ṣe bàbá Ádámù ní amúdálé kéwúlẹ̀ kò sórùn àlọ́wọ́ mo wá bẹ náà mo sọ àìmọye àlùkùránì kalẹ̀ mo gba àìmọye àwẹ̀ kọ́lọ̀ ń jáde ìyọ́ dáyé tí wọ́n máa kéwú mẹ́ ọ̀sẹ̀ wọn kọ́ mọ́ wá. mo tún gba àìmọye àwẹ̀ mo tún sọ àìmọye àlùkùránì kalẹ̀ ọlọ́run tí wọ́n máa kọ́ mọ́ wá ilé kéwú bá kún pọ́n. mo wá òpèsè mi ní sí ọpọlọ mi láti máa kó síbẹ̀ ni mo tún gba àìmọye àwẹ̀ mo tún sọ ọlọ́run tí wọ́n máa yé wọn ètò yé wọn tí wọ́n bá wọn náà gbé gbà àwọn ẹgbẹ́ báwọn kan ti lọ tí wọ́n rí kankan o tún wá sọ àmì àgbà ọlọ́dún ọmọ ẹ̀ka ṣọ̀mọ̀ lọ́nà gbégbá ó tún ṣe bẹ́ẹ̀ mo lọ́ra gbogbo tó ọmọ ẹ̀ka ṣọ̀mọ̀ ọlọ́mọ tẹ̀ wọ́n rí ọdún tí a bá fi ṣe kínní yìí kò jẹ́ kí wọ́n ráyè tọrọ kankan bọ́ máa wọn kò dín wọ́n ráyè kankan wọn ò rí kankan sí fún fámìlì lérí pé kó o rọmọ ọlọ́mọ ó ṣe yàn kó o ní ó ṣe yanjú ẹ wá wò ìtọ́ lọ́mọ ṣe fún wọn lónìí ẹ dákun mọ́ríkàsì ìrọ̀wọ́ quality yìí pọ̀ níbi ìmọ̀ pọ̀ bá ìkéde bá fi ṣe mùdámọ́lá àmọ́ iṣẹ́ tẹ́sẹ̀ àwọn ẹ̀kan ń bẹ lórí ìlú ni wọ́n tí wọ́n bá ti rí ìjọba àwọn ṣẹ́jú mọ́ ni wọ́n ti túlẹ̀ pé máa bá àkàn lọ́wọ́ ni àwọn kan jáde ìdájú bá gbé ọ̀sán kẹrin tó jáde lọ́dún tó mọ̀ òun lè wájú ọ̀sì àti ìrèké wọ́n ti pa ní ìsìn àwọn ẹni ibú ń bẹ bẹ́ẹ̀ ojú ibú ò ní wo mọ́ríkàsẹ̀ ọlọ́wọ́ búrẹ́sì mọ́ríkàsẹ̀ lọ́wọ́ débi bá mẹ́rin sáàfù owó lẹ̀ pé gbogbo ọmọ ẹ̀kìn bá sáadẹ̀ máa lọ ní gbogbo ẹ̀ ní bí ọlọ́run ti ṣètò Saudi ẹ̀rọ kò lérí èyí o Suratu Quraysh. Bismillahir Rahmanir Rahim لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. wọ́n sọ kalẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wọ́n á gba orin àbá àtọkọrin àkọ́kọ́ ìgbà. Jawad. ọ̀fẹ́ rí àfáà náà. Jawad. torí a máa pán ìmàlè a sì máa pán ìmàlè mo fẹ́ fún àfáà ní gift kan àmọ́ gift yẹn o wọ́n sàlàyé kankan mẹ́ alifu yẹn ni pé mo fàlà sí òun rà níbẹ̀rẹ̀ kíni alifu jẹ́ lórí kí ni àwọn alárùbù ń pè alifu. Hayyakumullah. wọ́n ń pè é lóko kan sí aláwọ̀ ọ̀pọ̀ alásùn sáàyà. Allah. ilé ẹ̀kọ́ ni àmọ́ mo máa ètò rẹ̀ kó sínú. Àwọn mẹ́ta lọ́ọ̀ ibi kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ní kọ́ sọ tó bá ti sọ́wọ́ fún gíftì ni. ẹkùn gift ni. Bẹ́ẹ̀ni. 10,000 naira àwọn bá fún. wọ́n ní 10,000 làwọn fẹ́ fún wa fún àtàkọ́ yìí. 10,000 naira. tó bá ti máa ìtumọ̀ alifu kí wọ́n ń pè é lóko ọ̀gá. wọ́n ń pè é lóko kan ṣé Ádámù ló sọ fún wa. tọ̀. ṣé Ádámù ló sọ fún wa. ọ̀nà kí ló dé ńgbà tó lọ alifu tó bá yà lómi yókù kọ́ ṣé ọkùnrin ní àdúgbò bàjẹ́ ọgbà yìí 3,000 lọ́gbà. torí tó ọba ti lè ọba nítorí ọba ti lu owó báyìí láti bẹ̀rẹ̀ báyìí gbogbo orin tó kọ̀kọ́ láti ọjọ́ gbọ́hùn wọ́n sì lè lọ́gbọ̀n kíkọ́ ọba ní wọ́n ń pè ánífù yìí ní ánífù tàṣíṣì.
ó lè fún gbogbo akọrin jù òun lórí màárí aláàfin sẹ̀bí lè májídì máa ànàfà ìlú afáfún wa ìkìdáhùn wa asmù wa náà ìlú àyíndì wa kọ̀dù máa rásù kún náà kàfìyàtìn ìṣọ́dínkù wá sí àwọn òkàyàkùsà ìlú ìnáfiṣù yẹ́wò fi hamsi tasarrufa wàtàṣù àṣàrì àláyà aṣọ ìlú ó aṣọ pọ́pọ́ bá ti gbé wá báyìí àdìkù tàṣís ó lè òun ni màá nílò nínú lùsùlùyà lùsùlù máa láyé ìsáná ìtí ọ̀rọ̀ ní gbogbo akọrin ó dún ní ma báàrí ìwà máa báàrí tó lè púpọ̀ dákun wọn tó lọ múra sí dáadáa torí kí wọn béèrè lọ́wọ́ rẹ kí wọn náà wá lọ́mà tí mo sì fi lọ́lẹ̀ kí wọn kásì lọ́dọ̀ àbá alágbò tó sì tọ́ mi akọ ní àgbà ni tó fáhádù níbi orin akọ kíní kí máa gbà ìgbóhùn láti pè lákúnmí òun níbi orin àdákùn lọ́wọ́ múra sí ó ti ní 3,000. èmi ẹlẹ́ẹ̀kejì ni pé orin jẹ́ kí súrà àkàyàlíyà máa wà ní orin rẹ̀ gbogbo orin tí ọba ti dé súrà àkàyàlíyà òṣèlókùn láyé nínú ìjà wọn ni wọ́n sì máa ń lòyìn gbogbo súrà àkàyàlíyà ọkọ̀ dà àwọn gbogbo èèyàn wọ́n máa ń rò pé kílọ̀ àkìlọ̀ ẹ̀wì jẹ́ kí wọ́n máa wà mẹ́wàá ọlọ́run ó sì àlékún àlùbáríkà. àmì àfáàkejì. wọ́n gba 3,000 fún 3,000. àwọn akẹ́kọ̀ọ́ dà. wọ́n lè ti lọ tọ̀. wọ́n ní ṣe kékeré. ọlọ́run yóò jẹ́ kó paasi. alama adama na asuma kúnlẹ̀ akúnlẹ̀. ha. tọ́ba dé ọba ní sísẹ 2,000 fún a kó 5,000 fún. ọ̀dà. ọba ń gbé torí náà lẹ́yìn náà ẹ̀wọ̀n yín ẹ̀dá kò ẹ̀ máa tẹ̀. torí eléyìí fi hàn pé wọ́n yẹ́rù ń bà yìí kọ́ má bàa bọ́ sọ́wọ́ àwọn nígbà tí àwa ní bàbá ń ròyìn àpò àwọn àkàn ńláńlá bàbá ní yẹkúrò la aṣáárọ̀ yẹkúrò la aṣáárọ̀ ولكنه شديد الحرص عليها وكان يكتمها لئلا يقع في طعن النقاد الجارحين ولكننا اثرنا على بديعه. bàbá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti láyà tó bá ti kọ́ ní àtẹ̀ kò pé torí nígbà tó àbá ṣe báyọ̀ kẹ̀kọ́ ó sì dùn adáhùn kọ́ọ̀dù tẹ̀tọ̀ wá. àwọn olólùfẹ́ bàbá Lágége níjòkó àwọn náà tún fi kówó yín. náà tó dáàrú láì àti sọ àfẹ́ gan àsìkò púpọ̀ àti sàlàyé gbogbo orin dẹ́gbà kọ́ láyé ẹ máa lo òṣùlùkù àdẹ̀bì ṣé àwọn pé a gbé àwọn ẹ̀mí láwọn kan wọ́n fẹ́ kọ́ gba 7,000 tó kù kó wọn àgbà àwọn owó la pè ní jamaatu diwa ọdún wo la ní wọn bẹ̀rẹ̀ ìyá yín mo ti sọ ìyá yín mo ti sọ ó sì gbọ́dọ̀ má máa tọ́ ọba kí n kọrin ọkọrin ọmọ jamaatu diwa. tọ́ ní alẹ́ máa látò ní lọ. yàrá ọkà ánàkùn la o. àwọn owó náà pè ní jamaatu diwa torí orin táwọn èèyàn kọ yóò lárúbáwá ni wọn wá tíráfù jáde ètò lọ sí Faransa ètò lọ sí Amẹ́ríkà ètò lọ sí England wọn wá dé because orin Professor Isa Alabi àpèjú ìmọ̀lẹ́sẹ̀ mú inú àbábàkí ẹ̀mọ̀ pé jábàlù lè bàlá àgà àbábàkí lọ́wọ́ sọ fún mi pé Isa Alabi orin rẹ̀ máa dá dórí mi lọ àbábàkí lọ́wọ́ sọ fún mi o sàrìkọ́ tuntun nínú ìdí sọ yìí mo wá lọ bá Professor Isa Alabi mo ní wọn lórí yìí máa dá dórí àwọn lọ ọlọ́ ti sọ ní gbogbo bíbí káàkiri mo wá béèrè pé kí ni sírù tó wà níbi tó rí Isa Alabi tí bá kéde gba excellent ní Libya tó fi wá tún jẹ́ wọ́n fún Isa Alabi tó gbé bẹ́ẹ̀ mahamiya Nàìjíríà ìlòríyà ló ti dìde mo wá béèrè lọ́wọ́ gbogbo akọrin tó jẹ́ pé tó bá kọ orin ìyẹ̀rú yọ̀ hà ní mo béèrè kò rí dẹ́ mo kọ́ dáhùn dáhùn yẹn Dr. Nuhu Ibrahim ọ̀rẹ́ mi ni púpọ̀ mo ní kọ́ dáhùn rẹ̀ kí ló dé tó rí Isa Alabi tó fi dáa dorí àbọ̀ àbákílọ̀ tó àbọ̀ àbákílọ̀ jẹ́wọ́ kí ló dé akọrin ni ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ torí tẹ́ ẹ bá tún ti rú èdè tó sọ ọmọ pọ́pọ́ ẹ̀ ọ̀sọ̀ Haúsá wà láì bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe igbó. tó o bá gbọ́ Haúsá tó o gbọ́ Ìgbò kí ọmọ rìflẹ́tì inú orin rẹ̀ orin rẹ̀ gbọ́dọ̀ dáa ju orin ẹni tó gbédè kárọ̀ iṣẹ́ táwọn jẹ̀má tún kì wá nù ṣe lò wọ́n hàn sókí lọ́ọ̀kà wọ́n hàn sókí ní yàrá yéèmà ìlíyà àbùmádì bẹ́ẹ̀ náà lòun náà òun náà bọ́ sí Amẹ́ríkà ìkìdáyí lónìí ó débẹ̀ tẹ́lẹ̀dámà ńgbà tí àwọn làdìhùn àwọn rẹfújí láti Lebanon wọ́n sá lọ sí Amẹ́ríkà ó wá wà l'Amẹ́ríkà àwọn gbogbo àwọn alábáwọ̀ ọ̀gbọ́ ìbò wọn máa ń tẹ́ lọ òun wá ń translate ní ṣe tẹ́lẹ̀dámà gbogbo tẹ́sọ síwé ìròyìn láti bẹ̀rẹ̀ lọ́wọ́ ti fún ní Malaka Adam tẹ́ ẹ bá wo orin rẹ̀
ìfẹ́ gba àsìkò ìfẹ́ ta orin rẹ̀ láti wá. torí náà ẹ dákun tó tọ́lọ́ ẹ lọ gbìyànjú ẹ̀sìn máa ka tíra gbogbo rẹ̀ máa wá bẹ̀ mí pé ọdún tíra wo ni kí n tó wọ̀ra mo ra tíra púpọ̀ tẹ̀mí náà máa yẹ rẹ̀ 500 tíra ní mẹ́sàn-án orí tèmi kó wálé ní ìsìn 500 láti pé gbogbo nǹkan àṣà tó dúpọ̀ níwọ̀nba iṣẹ́ tí bàbá ṣe ká dáàmú ṣe lù èmi lọ bìkẹ́ láì kí n jẹ́ kí tíra ọ̀yà mi torí àbọ̀ ọ̀sán máa kà ní àbọ̀ ọ̀sán máa kà ní torí náà ìbò tó wá bí akọrin ẹ ti gbọ́ kìlọ̀ tí mo kìlọ̀ fún yín ẹ kàn wọ́n máa kọrin lásán òṣùlùkù rẹ̀ adábì rọ́ àyà àjíjà ẹ jẹ́ kí sùúrù àyà léyà ìjìnàṣẹ́ ẹjọ́ kọ́ wà ń bẹ́ tìbáàkì ẹjọ́ kọ́ wà ń bẹ́ gbogbo ẹ̀mí ẹjọ́ wà ń bẹ́ nígbà tá a bá kẹnu gbórin ẹ lọ wo kílípù tá a jọ fẹ́ بارك الله فيكم صدقكم الله علما وبركه متمنيا لكم المزيد من التوفيق والنجاح حفظكم الله دائما للوجوه الآي ورائيا بركاب العلم وأمدكم بعونه وتعليمه يا مدير المركز اندله بابا مدير المركز لوكا يا مدير المركز قد جاءت وصفرت وعملت وأحسنت وبنيت وأتقنت وقلت وصدقت وكفيت وعفوت ولكم من الدعاء ومن الله الإجابة gbogbo ẹni wọ ọba mùdúrù mọ́ríkàsì ti ṣe àfẹ́dáhùn èèyàn ló ọjọ́ ti lọ púpọ̀ torí ètò tó wà ọlọ́run jẹ́ kí bàbá mùdúrù mọ́ríkàsì ó kú ọlọ́run gbogbo bàbá mùdúrù mọ́ríkàsì lékè ọ̀tá alé ọ̀tá àta gbogbo abánijẹ sẹni lábúrú ọlọ́run kọ́ la mùdúrù bẹ́ẹ̀ gbogbo àwọn tó kù lára mùdúrù tí mùdúrù ọmọ ọlọ́run má dásìrì wọn fẹ́ tún bí ó tú ọlọ́run má dásìrì wọn fẹ́ tún dásìrì ló tú pé ẹni ibi ni ó kú lẹ́gbẹ̀ẹ́ mi tọ́lọ́ òun ló jẹ́ yàrá yẹ ọlọ́kọ̀ la mùdírù lọ́wọ́ ọ̀tá àbẹ́ ọ̀tá àta ọ̀tẹ̀ rí Facebook ọ̀tẹ̀ rí báàbù náà ìwọ ló gbé àmẹ́bí ìwọ Muhammad lékè mọ́sà gbé mùdírù lékè wa olóòtú sọ pé wà ní nàìjíríà dáná bí a bá ti ń bínú tí wọ́n náà tọ́ bá ti bínú ó ti parí suratul Fatiha àwọn mùdírù mọ́ríkà. Bismillahir Rahmanir Rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين. àpá wa mọ̀tọ́lá lápò tó ń ṣẹ́jú sí mi wọ́n lọ́ máa gbẹ́nà pé nké kankan fún wọn láwọn sì fẹ́ kí n ké súrà kan. ọ̀dà àbẹ́sà. àpá wa ọmọ àgbẹ́nà orin mẹ́rin ti bẹ́ẹ̀ ní sọ́ọ́tù kùrẹ́ẹ̀sì olùkọ́ bá mi ṣe é fún mi. ìyá ẹjọ́ kò fẹ́ ọmọ àgbà àgbà bẹ́ẹ̀ ni òfìsẹ́ olóró akínú mi lákẹ́jọ́ orin tí ń bẹ nínú sọ́ọ́tù kùrẹ́sì ọlọ́ba ṣe fún yín ìlà tọ́lọ́ba yọ kó lọ́rọ̀ yẹn táwọn èèyàn láwọn òkú tí ọ àwọn èèyàn fẹ́ ọ ẹ̀yọ́ sùrà ọlọ́mọ yọ ìlà fi kó ìbádà ọlọ́mọ yọ kó lọ́rọ̀ yẹn ìfẹ́ àmú mi náà ju ọlọ́mọ yọ kó lọ́rọ̀ yẹn àti àmúnú mi náà ọlọ́mọ yọ kó lọ́rọ̀ yẹn. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلاف رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف.